ẹlẹ́yẹ 1 2 2. Ǹjẹ́ ó ṣeé ṣe kéèyàn látìlẹ́yìn àwọn ìyá mẹ́lẹ́yẹ Òṣòròmọ̀nìkà débi pé èèyàn máa lo òòṣà wọn, ó máa sẹ́ òòṣà wọn? Bẹ́ẹ̀ ni, ó ṣeé ṣe. Wọ́n á sẹ́ òòṣà àwọn ìyá mẹ́lẹ́yẹ Òṣòròmọ̀nìkà, wọ́n á sẹ́ fún ẹ. They will do the initiation for you. Yes, débi pé o ò nílò láti ṣẹ̀bẹ̀ wọn àgbà. Ló máa gbé ẹbọ yẹn sórí ìta mẹ́ta, àbí ò ń gbé lọ wájú èṣù. O ò nílò ẹ̀ mọ́. Tó o bá ti lóòṣà yẹn nílé, wọ gbogbo ẹ̀bẹ̀ wọn àgbà yòówù tó o bá fẹ́ ṣe, ìdí ẹ̀ ló máa gbé lọ. Tó o máa bọ́ lóòrèkóòrè. Tó o bá jí láàárọ̀ kùtùkùtù, ó lọ sí díẹ̀. Ó ní ẹ̀yin ìyá mẹ́lẹ́yẹ Òṣòròmọ̀nìkà, ẹ̀yin afúyẹ́ níyẹ̀ olókìkí òru, ẹ̀yin afíjú ẹlẹ́yẹ tí ń ké ṣío ṣío ṣío. Èmi Ajéńlá ọmọ Bàtálá ni o. Èmi ni mò ń kọkùn. Ẹ̀yin ìyá, ẹ ṣílẹ̀kùn fún mi lénìí o. Ire gbogbo kó máa jẹ́ tèmi. Bẹ́ẹ̀ ni, ó ṣeé ṣe. Ṣùgbọ́n nǹkan tá a ṣe ni pé ìmọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí a fẹ́ ṣí síta, a fẹ́ ṣojú àwọn èèyàn sí, nítorí pé kí ni àwọn èèyàn ń wá agbára kiri.